ọba tó pa wá mọ́, ọba tó ní wá, tó lẹ̀mí wa, tó ní gbogbo ń ta ni. Lónìí a ti wà pẹ̀lú ògbóǹtarìgì dókítà oníṣègùn ìbílẹ̀ tó láàmìlaka, tó la gbogbo ìlú já, ìyẹn Dr. Alhaji Wasiu Kazeem Buaya. Tẹ́ bá ti ń gbọ́ Buaya, bá a ṣe gún gbogbo ìlú àgbàdo kábàtà àbọ̀lóyè tó pọ̀. Ẹ ti rí pé tẹ́ bá ti mú wọn wá àwọn ọ̀rọ̀ tó ń ṣe gbogbo aláǹfààní náà mú wá fún yín. Lónìí a tún sọ̀rọ̀ nípa ohun tó lè mú ìlọsíwájú àti ìdẹ̀rùnbá tẹrútọmọ. Ṣùgbọ́n ká tó wọnú ètò, dókítà ẹ bá kí àwọn ojú tó ń wò wá. Mo kí gbogbo etí tó ń gbọ́ wá àti etí tó ń wà nílé pé àìsàn káìsàn àrùn kárùn ní ìṣẹ̀lẹ̀ kọ̀ọ̀kan wa ní agbára Ọlọ́run ọba tó ní ayé àti ọ̀run. Báyọ̀ kí ayé ò lè tún kù nílé fẹ́ni kọ̀ọ̀kan wa. Àmín àmín. Lónìí a sọ̀rọ̀ nípa ohun tó máa ṣe gbogbo aláǹfààní. Gbogbo ala ti mọ̀ pé ilé ayé kọ́lọ́njì ó rọgbọ, ẹlòmíín fàáfàá kò tó, ẹlòmíín lélele kò bá, ẹlòmíín ṣiṣẹ́ bí erin, ó ń jẹ̀jẹ̀ lírí, ẹlòmíín ó ti ń ṣiṣẹ́ láti 30 ọdún, 40 ọdún kò lè tọ́ka sí pé nǹkan tí òun ṣe nìyí. Ẹlòmíín gan oúnjẹ àárọ̀ kò bá tọ̀sán tọ̀sán ò bá talẹ́. Bàbá kí ló ń farú nǹkan báyìí tó gbé fi wá rí bóyá rí? Ọlọ́run kò ní fi ayé dààmú ẹnì kọ̀ọ̀kan wa. Àwa fúnra ara wa àní fi ayé dààmú ara wa. Àmín. Àìsàn wà tó àrùn sì wà, àfọ́fà wà, àkóbá wà. Ọlọ́run jẹ́ nìkọ̀ọ̀kan wó rí. Àmín àmín. Ẹlòmíì ohun tó kóbá lásán àìlèṣe ẹ má bínú ló kóbá gbèsè ayé mi dùn lónìí. Àìlèṣe sọ́rí. Àìlèṣe sọ́rí kóbá gbèsè ayé mi dùn lónìí. Ọlọ́run ò dá ibi sẹ́ni kọ̀ọ̀kan. Ọlọ́run dá ire fún wa láti pé ká wá ṣeré ní ilé ayé. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀dá a máa ń kọjá àyè ara wa. Ẹlòmíì ò mọ̀ wọn ara ẹ̀, àìmọ̀ wọn ara ẹlòmíì ló kóbá. Ṣé é nìsín? Ó ti fẹnukò. Ìfẹnukò wà o. Àdàbí wà o. Àdàbí ni wípé ọlọ́ba yẹn ṣiṣẹ́. Ó sì sọ fún pé nǹkan báyìí ni kò bóun ṣe. Ẹ ti jọ sọ̀rọ̀, ó ti dúnàdúrà, ó wá ṣe nǹkan tí kò dáa fún. Ó tún wá ṣe fún yẹn, ó tún wá ń sọ fún, ó tún wá ń ṣe bákan sí. Tó bá jẹ́ nítorí rẹ̀ le, yóò kó bẹ́ńtọ̀. Kò ní í ṣe. Ẹlòmíì àkóbá wà. Ọ̀rọ̀ tí ọ̀mọ́ tí ọ̀mẹsẹ̀ ni wọ́n kóbá. Wọ́n má jẹ́ kárí o, gbogbo etí tó ń gbọ́ mi lásìkò yìí. Ṣé rí gbogbo ohun tí ẹ̀dá bá ti ń ṣe láyé yìí, kó máa wádìí ara ẹ̀, kó mọ ohun tí kí lára òun fẹ́. Kí ni ẹlẹ́dàá òun fẹ́, kí lórí òun fẹ́. Ohun tó rí ẹlòmíì fẹ́, ẹlòmíì ò fẹ́. Sọ mi ń sìn, ọmọ mi ń ṣe oríṣiríṣi nǹkan tó ń lù tó ń lọ. Ẹlòmíì á sì ṣe ń jọ bá ṣe náà ní wàhálà máa dé bá. Tó ti ń sìn. Gbogbo bá ń sọ pé ó lè yìí, kò lè fáwọn kan, Ọlọ́run jẹ́ ó lè fáwa. Àmín àmín àmín. Ẹni tí bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi lé ń sọ fún yín lọ́wọ́lọ́wọ́ yìí sìn, gbogbo ẹni tó bá ń le fún ọ̀rọ̀ yín kò ní di mọ́ láti lọ. Gbogbo ẹni tó sì ń dùn fún ẹ̀ tí náà kò ní bàjẹ́ láéláé. Ibi tó ń kálukú wà tó wà ẹ̀ orí wà ń bẹ̀ náà. Ṣùgbọ́n kálukú mọ tí orí òun fẹ́ tẹ́lẹ̀ dùn òun fẹ́. Àìka sí àìka orí sí ẹlẹ́dàá pé ẹlẹ́dàá mi fẹ́ ń kó bẹ́ lómi. Kí èèyàn máa kọpí èèyàn inú ń kó bá ẹlòmíì. Kí èèyàn máa ṣe nǹkan tó yẹ pé òun gẹ́ fúnra mọ̀ pé kan tó ń ṣe yìí agbára àwọn inú ń kó bẹ́ lómi. Ṣùgbọ́n gbogbo ẹ̀ pátápátá tá ń sọ yìí ọ̀nà àbáyọ wà fẹ́ dà. Orí ni kókó. Orí ẹ̀ kí lórí mi fẹ́, kí ẹlẹ́dàá mi fẹ́ kí n máa ṣe. Ṣé tí n bá ṣe lè sí kò ní kó bá mi? Ṣé tí n bá ṣe lè sí kò ní kó bá mi? Then ká dẹ̀ máa ṣe dáadáa pẹ̀lú gbogbo ohun tá a bá ń ṣe pẹ̀lú iṣẹ́ wa. Ẹlòmíì ń fi sí ara ẹ̀ ṣeré. Iṣẹ́ tó ń ṣe òfin ṣeré òfin ṣàwàdà. Àwa náà ò rí bẹ́ẹ̀. Nígbà wọn bá pè é tó wá bá mi ṣiṣẹ́ tó sọ pé ò tí ì ráyè lásìkò yìí tó ń lọ gbé fẹ́lòmíì. Sáyé ní sí àbóhùn ní sí rẹ̀ ní í sìn. Ayé wà ọ̀tọ̀. Àfọ́fà sí wà. Àfọ́fà sí wà ọ̀tọ̀. Àfọ́fà ni mò ń sọ̀rọ̀ bá lọ́wọ́ yẹn. Kò tí ń sìn. Ṣùgbọ́n ayé wà Ọlọ́run jẹ́ á bọ́ sọ́wọ́ ayé. Ṣé rí gbogbo ibi tó yí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lẹ́yìn pé ọ̀tá wà. Níjọ́ tí wọ́n bá sì ti gbé oníkálukú nínú ọ̀tá rẹ̀ ti gbà wá sáyé. Ṣùgbọ́n Ọlọ́run ọba tó lágbára jù agbára lékè àwọn ọ̀tá wa. Kò sún tí gbá Ọlọ́run ọ̀ká. Ẹni tí bá ti ń ṣiṣẹ́ tí ń jẹ̀jẹ̀ ìrírí kò fura sí rẹ̀. Ẹni tí ọ̀la kò jọ kò fura sí rẹ̀. Ẹni tí ń débi iṣẹ́ kan tí wọ́n lè kó fura sí rẹ̀.
obìnrin tí ń délé ọkọ tí wọ́n ń pa á tì tí wọ́n sáré kó fura sí rẹ̀, obìnrin tí wọ́n promise tí wọ́n mú iṣẹ́ fún kó fura sí rẹ̀, ọkùnrin tó yẹ pé tó bá ti ṣiṣẹ́ báyìí kí wọ́n fún lówó rẹ̀ wọn ò ní fún lówó rẹ̀ kó fura sí rẹ̀. Ayé ní ń dà láàmú, ayé ò ní dẹni kankan wá láàmú o. So ayé ò le, ẹ̀dá tí ń bẹ́nu rẹ̀ fún ara wa ni wọ́n fi ń da àwọn èèyàn láàmú. So gbogbo ẹni tí irú ibẹ̀ wà fún lómi ti dùkú kan kò rí mú, àsìkò tó bá yẹ kó mu báyìí ó lè jẹ́ pé tó súnmọ́ gangan báyìí ló sì jàǹbá fún un. Ó ti ń sìn ayé ló tì òun kọ́. So ayé ò ní fa ayé dà wá láàmú o, àrí dààmú ayé o ẹ̀kọ̀ọ̀kan, ṣùgbọ́n ọ̀nà àbáyọ wà. Kí lọ́nà àbáyọ? Gbogbo ẹni tí ó bá níṣòro kan àbí kejì tí ń dà láàmú kó lọ bí ìlọ́wọ́ ẹlẹ́dàá rẹ̀ fún orí ẹ̀, kó béèrè pé ta ni mo ṣẹ̀. Ẹlòmíì lásán ẹgbẹ́ sọ àṣírí kan fún yín lónìí tó ìjẹ́ pé kókàn lọ fún yẹ lásọ lásán ní ọ̀rẹ́ ló fi ìṣòro ló fi dayọ̀. Ṣùgbọ́n nígbà tí ọba ti ríbi tó fẹ́ lọ àbí tó fẹ́ lọ gan tó yẹ kó tún parọ́ fún, ó ti yé nísì kò ní mọ̀nà tó fẹ́ bá yọ, ó ti yé nísì. So ayé tá à ń sọ pé ń dà wá láàmú yẹn nísì, àwọn tó bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan wọ́n mọ̀ ń pa bí nǹkan kò sì ti gbéṣẹ́ ayé rẹ̀ tó fi dáyé. So àwọn táyà ni tó sì ń da ń kálukú láàmú, àfọ́fà bẹ̀tẹ̀lómi, àkóbá ń bẹ́ẹ̀ bẹ̀tẹ̀lómi, sọ mi ń sè. So ẹlòmíì ìbáṣepọ̀ ẹlòmíì ọ̀jọ́ jọra wọn, ọ̀pọ̀lọpọ̀ ló ti gbóbìnrin ṣe kò tó pé látàrí obìnrin ló ti kó wàhálà lé ayé, ọ̀pọ̀lọpọ̀ ló ti bọ́rọ̀ ṣe kò láti pẹ́ àparọ̀ rẹ̀ ló ti kó ìdààmú ayé. Gbogbo àwọn tó ń ṣòṣèlú ọ̀pọ̀lọpọ̀ ló ní ìṣèṣèlú tó yẹ pé àwọn tó súnmọ́ gẹ́gẹ́ ní ń dà wọ́n tó sì yẹ kó rí bẹ́ẹ̀. So gbogbo kan tá à ń sọ̀rọ̀ báyìí ó fa àkíyèsí ó sì fa kí òun ní ìtọ́nisọ́nà òdodo, ìtọ́nisọ́nà òdodo láti pé bó ṣe lè gbéṣẹ́ ayé rẹ̀ lè tí lè kò fi ní da tó fi ní rákòbá. Tó gbogbo ẹ̀ jùlọ kí wọ́n máa ṣe ìtọ́nisọ́nà ó sì wá ọ̀nà ìgbésí ayé tí ó da tó yẹ kó kò fi ní bọ́ sọ́wọ́ lọ́wọ́. Ayé da o, ayé dẹ̀ dùn o, kò sì lé àfẹnití ọ̀bá mọ̀nà àbáyọ lókù. Wọ́n fi ń pa wá ní aláàjì ọ̀nà àbáyọ, ọ̀nà àbáyọ á sòdodo fún yẹn, ọ̀nà bó ṣe lè rí gbèsè ayé tí ó fi dáa rẹ o, bó ṣe lè sọ ọ̀rọ̀ rẹ tí ó fi dáa rẹ o. Obìnrin kan wá láti ìlú òyìnbó, nǹkan ti wá dúdú ní pátápátá ní ọ̀rọ̀ náà àbáyọ mọ́, kò sí nǹkan tó fẹ́ ṣe kó sàárà lásán ni kò ṣe, èèyàn kan lásán ló bú nǹkan dúdú fún ẹni tó bú yìí ṣe. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage. Thanks.